òun ni pé Ìlọrin advice lélẹ́yìí fún àwa tá à ń jẹ́ Ìlọrin kò sí Ìlọrin kan ju àwọn ọ̀dọ́ lọ lónìí àwọn sàbáàbù lọ ni àwọn nìlọrin lónìí àwọn youth tọ́ra àwọn ni wọ́n ń jáde káàkiri ayé àwọn ni wọ́n wá gbé tí wọ́n bá ń rí wá bá àwọn àgbàlagbà tí ń bẹ nílé. ayé bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ni bàbá. ẹnu tí aláàkìsí nílẹ̀ yìí tí ó sì yẹ ká aláàkìsí bẹ̀ òun ni wípé ọ̀dà kí lọrin ọmọ san orí kọ́ máa compensate ọmọ àlọrin tó bá fi tí a fún lẹ́bùn gbókọ̀ ọlọ́rin ga ọ̀dà ká máa compensate wọn. ká máa fẹ̀mí ìmúre hàn. ká máa fi ẹ̀mí ìmúre hàn. eléyìí kì í wá já sí wípé àwọn àgbàlagbà kí ó ṣe yìí àwọn ọ̀dọ́ ni ó ṣe yìí. báwọn ọ̀dọ́ bá ṣe ni wọ́n wà lọ rẹ́ńdà rẹ̀ sọ́dọ̀ àwọn àgbàlagbà pé lágbájá ṣe báyìí báyìí a sì fẹ́ kọ̀ dára ju húdù ẹ̀. afẹ́ kí kó kú sẹ́ làwọn àgbàlagbà wà ní ẹ kí kó kú sẹ́. òun ni àwọn tí wọ́n ń jẹ́ Emirates àbáwọn tí ń jẹ́ IEDPU àbíwò lápò tọ̀ láwọn náà ní Emirates tọ̀ àwọn yẹn ó ní àwọn àgbà ó sì láwọn shabab láwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ àwọn tí wọ́n ń jẹ́ ọ̀dọ́ àwọn làwọn ń káàkiri mídíà ni wọ́n mọ tí ń ṣẹlẹ̀ láyé lónìí àwọn ni wọ́n wà lọ rẹ́ńdà rẹ̀ wọ́n lọ tẹ́ńdà rẹ̀ sí àwọn tó jẹ́ àwọn àgbà làwọn àgbà wà lọ tẹ́ńdà rẹ̀ sí Azurọ́kì ó ti wá pé lágbájá ṣe báyìí fún lọrin ó ṣe báyìí fún lọrin lágbájá náà ṣe báyìí fún lọrin ó ṣe báyìí fún lọrin kí láà fi compensate ẹ̀ agbọ́dọ̀ kí kó kú sẹ́ torí pé ọba yẹ pé ọjọ́ máa lọrin tó sì tún ń tako Ìlọrin tí ń bú lọrin inú wa ò ní dùn sí tẹbí dáadáa ló ṣe fún lọrin yìí ẹ jẹ́ kí kú sẹ́ kó lè wú àwọn míì lórí àti ṣe irú ẹ̀ example rú rẹ̀ ni àwọn tí wọ́n ń kọrin fún lọrin tọ́lọ̀ ń fún ní ẹ̀bùn làákàyè orin kíkọ inú àwọn ọmọ àlọrin tó ń gbé lọrin lárugẹ àkọ́kọ́ ẹni ọkọ̀ kọrin fún lọrin Haji Ibrahim Labeka ni ń pè ìlú Ìlọrin kìí ṣe ìlú jàgídíjàgan ìlú Ìlọrin kìí ṣe ìlú fìtínà ìlú tó jìnnà síná tó sún máa lè jànà Ìlọrin ni Ìlọrin jànà tó dùn ní Ìlọrin jànà tó dùn ìlú bàbá wa Ṣéhù Kàmálì Ìlọrin ó wá bẹ̀rẹ̀ sí kì í bẹ́ẹ̀ irú orin tọkọ ni ó ti yé wa a gbọ́dọ̀ kọ dára rẹ̀. nítorí pé kò sọ́mọ Ìlọrin tí ó gbọ́ ọtí nù rẹ̀ nídò. kò sọ́mọ Ìlọrin tí ó gbọ́ gbogbo bí ó bá wà tí nù rẹ̀ nídò. àfọmọ́lé. bẹ́ẹ̀ ni ọgbọ́ ẹ̀yà a gbọ́dọ̀ kí kó kú sẹ́. nígbà ọ̀yá àlàfà Sàrùmínà dé wọ́n ń pè Ìlọrin ní wàláyé Ìlọrin ní Ìlọrin ní wàláyé Ìlọrin ní ìlú tó kún fún wàrà pẹ̀lú òyìn ìlú àwọn onímọ̀ àtọ̀lọ́lá Ìlọrin ní wàláhì ìlọ gbogbo ìtàn tí àbá Suleiman Zarumi tó fi orin tó fi sọ gbogbo àwọn lọ́balọ́ba àwọn lóyè àwọn mọ́gàjí àwọn àfà tó fi sọ lóókọ tó fi sọ ìtàn nílẹ̀ yìí odidi tíra ni náà làbá Zarumi ṣe odidi tíra lọ́kọ lórin ló ṣe ń késẹ̀ tí wọn odidi tíra tọ́ ẹ pé ọmọ àlọ́ni tí ó bá rí tíraka tí ọ̀lọ́lẹ̀ kéwu tó bá gbọ́ orin wọn lásán yóò lè sọ ìtàn ó lè fi ṣe project research tó lágbára research nígbà Zarumi fi ṣe research rẹ̀ ó tó oṣù 9 ní research lásán kó tó wá di kó ṣe kíṣẹ́ ti jáde irú èyí ń agbọ́dọ̀ Ìlọrin gbọ́dọ̀ kọ̀ dára mọ̀jìhúdá tiẹ̀ ó tún wá ṣe Ìlọrin àlìyẹ́wò ayé ẹ̀kọ́ tọ̀ ó di méjì Ìlọrin present ó dé yẹn méjì báwọn ẹni ẹlẹ́ẹ̀kẹta òun ni ajá Amina Obirere òun náà kọ̀ọ̀kan ìlú mi júwe ìlú rẹ bó ṣe gèrè alímẹ̀ tẹ̀gàn kọ́ Amina Obirere òun náà kọ́ bẹ́ẹ̀ òun náà gbìyànjú tiẹ̀ láti fi gbé lọrin lárugẹ báyà bá kọ yìí kọ sára alúmi tí ọkọ ní kí wà àwọn ọmọ wa lọ́gbọ̀dọ̀ kọ́ kò sì sí ẹni ọkọrin fún ìlú kan láyé torí wọn wá lọ báwọn tó tó orin tí àwọn ọmọ Ìlọrin kọ fún lọrin. Masha Allah bẹ́ẹ̀ni kódà àwọn ìlú mi gan sọ pé àwọn yìí ṣe lọrin o àmọ́ àwọn láìkì orin yẹn wọ́n tó máa jó sí ní. wọ́n tó máa jó sí. bẹ́ẹ̀ni. so irú ọmọ yìí náà ní sọ Amina Obirere sìn àìrí tẹkidìr àbá Suleiman Zarumi àìrí tẹkidìr àbá Ibrahim Labeka àìrí tẹkidìr látọdún tó ti ṣe àìrí tẹkidìr dì sí. ńgbọ̀ ya ní àfa owó fìtìmí Òkútagidi Alfa Jelil bẹ́ẹ̀ni òun náà bá tún dé lọ́ba tún gbé tiẹ̀ yọ
ó ti bá wọn gbé kíní fa àwọn kíní ń bẹ nílọrin àwọn òkè àgbẹ̀dẹ ń bẹ nílọrin àwọn kíní ń bẹ ìsàlẹ̀ kíní kan ń bẹ gbogbo ẹ̀ ìdí àpẹ́ ń bẹ nílọrin gbogbo ẹ̀ pátá ó ti bá wọn wọ́n tún lọ TikTok lọ káàkiri láti fi gbé ọkọ̀ lọ́rin ga ó ti bá wọn títí dòní tá à ń sọ̀rọ̀ yìí wọ́n èyí tí kò dára rẹ̀ ọ̀gbọ́ ebo ya ni Al-Ikhlas náà òun náà tún dé pé kò ségun ní lọrin gíní gan dùn òun náà barakallahu fika Allahu akbar ẹwu orin yẹn ṣe ní àlàáfíà lọ́mọ Ikhlas ọkọ orin náà ní àlàáfíà kódà bá Hausa bá gbọ́ tí ó bá mọ̀túmọ̀ yóò sì mọ̀ mọ̀túmọ̀ bẹ́ẹ̀ni bí ibo gbọ́ yọ mọ̀ kò síbi tó rìn wọn kárí wọ́n lò káàkiri gbogbo ayé àti rí compensation ó ti yé àkí wọn kú sẹ́ àtẹ̀mí ìmórí náà alọ́ tó kàn àwòsífìlà bẹ́ẹ̀ni àwòsífìlà mọ̀ọ́yìn náà àbí àwòsífìlà òun náà kọ́ Ìlọrin ní mẹ́fà kiri gan ní òun náà tún kọ́ tiẹ̀ bẹ́ẹ̀ àti ìrítẹ́kìdí irú fóun náà àtàwọn bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ so eléyìí wá ń jẹ́ ìtanijí àti hip hop kan náà tó kọ́ kọ́dà ó dákọ̀ ẹ̀yìn náà tọ̀ ó kí àwọn àfáà nílọrin gbogbo orú àwọn tó bá ti ṣerú nǹkan báyìí fún lọrin àwọn tí wọ́n ń jẹ́ sàbáàbù tí wọ́n ń jẹ́ yúùtì ọ̀dọ́ inú Emirates wọ́n gbọ́dọ̀ wá àwọn yìí kan èyí tẹ́ ṣe yìí a gbọ́dọ̀ wá ọjọ́ kan pé ń jọ ayẹyẹ kan wọ́n gbọ́dọ̀ wá àwọn yìí kan tẹ́ńdà rẹ̀ sí àwọn tí wọ́n ń jẹ́ àwọn àgbà IDPU àwọn àgbà ọ̀ àtẹ́ńdà rẹ̀ sílé ní asọ̀rọ̀ nínú ta afẹ́ sèré afẹ́ báwọn ti gbé lọ́ni jáde tí gbogbo ayé ń wò afẹ́ káyọ́ máa wo àwọn náà lọ́jọ́ kan wọ́n rí wípé tí wọ́n ṣe yìí Ìlọrin kí wọn. kódà bẹ́ẹ̀ sanwó fún wọn àní kí gbogbo ayé orí wọn wípé àwọn ọmọ tó ṣe báyìí fún Ìlọrin kódà gbogbo odidi Ìlọrin torí pé tí IDP bá ti ṣe IDP ọ̀làṣẹ kan tí wọ́n ṣe tó ju àṣẹ àfa Alimi lọ. bẹ́ẹ̀ni. so bọ́n bá ti gba nǹkan kan ṣé Alimi ti buwọ́ lu ayé rẹ̀ wàláhì tó bá ṣe bẹ́ẹ̀ ayé wọ́n sì tún ní ìtumọ̀ sí. Masha Allah. ìgbà náà àwọn tó gbà yìí pé àṣeṣẹ́ tá a ṣe yìí àṣà aráyé wa. wọn wá ní kábàámọ̀ gbẹ̀yìn. so eléyìí ni òfin ní jásí wípé wọ́n mọ̀ wípé kùn mọ́ ní orí Ìlọrin nírú àṣà àwọn òfin ní sẹ́mọ́ wa la. Masha Allah. so gbogbo irú àwọn nǹkan yìí náà tírú àwọn irú wàhálà báyìí bá ń dé báwọn àfọ onímọ̀ bá ti ń fìmọ̀ yanjú ẹ̀ àwọn olóńtà morin kọ́ nú ọmọ Ìlọrin táwọn náà wọ́n morin kọ́ àwọn náà tún máa forin wọ́n máa fi. bẹ́ẹ̀ni àwọn náà máa fi yín ìlú tí wọn náà. oníṣì yẹn bá ti foni búyàn ìbànújẹ́ rẹ lágbáyé kò ní kò ní da fún ọ kò ní da fún bàbá rẹ ọwọ́ ẹ̀kọ́ náà báyìí fi kọ́ fún yàn ìbànújẹ́ rẹ ọ̀dà. bẹ́ẹ̀ni. so gbogbo irú àwọn nǹkan yìí ní ń tọ́kàn nígbà tó béèrè pé kí lọ́kàn ara ń tọ́kàn òun rìn. fáwa àwọn àtàjọ́dọ̀ àtèyí tó jẹ́ tàwa àfa gbogbo ẹ̀ láti sọpọ̀ ni.